káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ nílé. Ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Báwo lójú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí? Ẹ̀yin alákọ̀wé, ẹ̀yin àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́ àròyè lẹ́rù. Ẹ ní ràró dànù, ọkọ̀ ò ní sa yín lẹ́sẹ̀, àdá ò ní sa yín lẹ́sẹ̀. Ejò ní bù yín jẹ. Tó ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Kájọ ẹ̀kọ́ tó wà lára ewé yìí àtàwọn èròjà rẹ̀. Wọ́n á máa sọ pé nílẹ̀ Yorùbá ọgbọ́n ń bẹ èèyàn wà. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn onígẹ̀ẹ́sì o, lọ́dọ̀ àwọn èbó. Àpò mi a máa bú wa pé Ọlọ́run kẹ́ wa àṣìmọ̀ wúlò rẹ̀. Òyìnbó àwọn oṣù wádọ̀ wa, wọ́n kó nǹkan àǹfààní wa, àwọn kó lọ́dọ̀ wọn bá tún kó wádọ̀ wa padà, wọ́n máa wá tà fún wa, a máa wá sanwó mógún. Àní mo ní ìwé la kàkàkà, ìwé náà tó wá ń kà wá kà padà. Èèbó ìsakọ̀ ní ìsakọ̀. Ìyẹn fáwọn náà gbọ́ fáàrí ni wọ́n gbọ́ fáàrí o, ṣùgbọ́n àwa oge àṣebódì ní títí wá ń bì yìí. Bí tá à ń lọ kọ̀hún, ẹja wọnú ọ̀rọ̀. Àrùkọ́ ń bẹ wọ́n ń pè ní òyì ojú, òyì inú, òyì ojú. Tàbí tí ọmọ bá ń rù tí ń gbẹ, bàgbàlagbà náà bá ń rù tí ń gbẹ tí ò nídìí. Ẹgbẹ̀jú ewé yìí wò, ẹ̀yìn Ọlọ́run ọba ní lógo. Tàbí tára èèyàn sáká máa kúrìrì tí ò nítumọ̀. Ẹwà òré ewé yìí kìí ṣe ewé tí tọ́wọ́n o. Ìyẹn sá ti sọ fún Yorùbá gidi, pé Yorùbá tí ọ̀dà kan mọ́ o. Àwọn Yorùbá tí ọ̀dà kan mọ́ ń bẹ o. Ẹni pé ewé ìwò ní jẹ́ ewé ẹ̀lú kò ló kọ̀ mí, ẹ̀lú ní jẹ́. Ẹ̀yin abẹ́tẹ̀ mẹ́ńkọ́ Kútọ́nù, ẹ má dàra yín láàmú. Ní èmi bá lọ àjàrà èmi máa rẹ́wé ẹ̀lú dáadáa, wọ́n ń kó wá sọ́jà lọ́jà àjàrà. Àjàrà lùkọ́jí là gbà wọlé sí àjàrà lọ́hùn, ọjà àjàrà. Kò àtọ́jọ́ mẹ́ta, èmi náà ti bẹ́ẹ̀ mọ̀ lùtàn. Bá a ṣe límù ní mú wa mọ̀lú. Àtọ́lámilé kan. Ẹ gbọ́, ẹ lọ wá ewé ẹ̀lú. Ṣé rí ó dé kò dé, ewé tí mo fẹ́ filẹ̀ fún wa yìí ń dènà àìmọye àrùn lára. Ìwọ tó bá ní ẹ̀jẹ̀ ríru dákun máa wá lò sẹ́yìn. Tọ́jọ́ pé ẹ̀jẹ̀ ríru sábà máa dà láàmú. Ẹ máa lò sẹ́yìn. Ẹ máa lò sẹ́yìn. Ọ̀dà gan ni. A sì máa dènà àrùn stroke. Kò ní jọ lójú bàbá kàtàn o. Wọ́n ṣàjókòó lérí nǹkan kọ́ fẹ̀yìntì. Tọ́lá ìjẹnu wọn kọ̀ lọ́wọ́ fẹnumẹ́nu kò sì fìtìmẹ́tẹ̀ kọ̀ sẹ́nu kẹ́mú. Kọ̀ọ̀kan gbọ́nú ẹ̀. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dàrè, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá rẹ́ni tó pèrè ní bàbá ọgbọ́n, tẹ̀ bá ti gbọ́ Lukman ọmọ ọ̀dọ̀ àgbà mẹ́ kìí ṣèmí o. Ǹjẹ́ ti gbọ́? Tá a bá gbẹ́ nìkan tó báyìí náà òun lò mí. Ojú ayé ṣe lé.
sálùlẹ̀ àwọn ọmọ yìí kirikiri wọlé olóde. ẹ lọ wá ìwé yìí tútù, ẹ lọ wá èpo àgàn ó, bẹ́ẹ̀ rí gbígbẹ bẹ́ẹ̀ rí tútù wọ́n láti jẹ́ àgàn ó. Àwọn èdè ní a máa pè ní ọ̀gàn ó àbí wọ́n ní ọ̀gàn wó, àgàn ó. Ṣẹ́rí lórí àgàn ó mo sì ń bọ̀ wá lórí ẹ̀spẹ́ṣíà. Àwọn egbòogi kan ń bẹ tó jẹ́ pé nínú pápá gbogbo lè ṣe ni wọ́n. Nínú wọn ọ̀kan ní ẹ̀lú, nínú wọn ọ̀kan ní àgàn ó. Àti ìlọ́bí àgàn ó lónìí ṣùgbọ́n léléyìí òǹṣẹ́ tí mo fẹ́ fún yìí àgàn ó wà ńbẹ̀. Ẹ lọ wá ewé ẹ̀lú àtegbò ẹ̀lú, ẹ kó sínú dáná. Ẹ wá wá èpo àgàn ó, ẹgé ẹ kó sí. Ẹ ti kó sí. Ewé ọsàn wẹ́wẹ́, àwọn èèyàn mímọ̀ nígìrì wọn a máa pè ní ewé citron. Mo ti mọ̀ pé mo ṣe sọ yìí wọ́n lè máa fi mí rẹ́ ewé citron. Àwa pè ní òrombó, a sì pè ní ọsàn wẹ́wẹ́, ẹ kó sí. Ẹ wá lọ wá èpo igi ìgbá ọ̀nà méjì ló pín sí táwọn èèyàn ń pè. Ikàn tá à ń jẹ àwọn èèyàn ń pè nígbà, ikàn ọ̀tọ̀ sí ni, ìgbá ọ̀tọ̀ ni. Ìgbá èso rẹ̀ òun là ń sè lọ́bẹ̀ irú tí tá a fi ń ṣe irú. Ìgbá yẹn ni mò ń wí. Ìgbá tí ń so locust beans tí ń so ìyèrè tá a fi ń ṣe irú, òun ni mò ń wí. Ẹ pa èpo rẹ̀ lọ́pọ̀, ẹ kó sínú inú apẹtẹ fẹ́ fi ṣe. Egbò igi àyìn, tẹ́ ẹ bá rí egbò rẹ̀, tẹ́ ẹ bá rí èpo gan lọ́dàá jù. Èpo igi àyìn ẹ pa kọ́pọ̀, ẹ kó sí. Ewé tiẹ̀ náà ẹ já sí. Tọ́ ẹ wá wá ẹ̀rùn àwọn káyọ̀ pọ̀, ẹ kó lé. Ẹ ti kó lé. Egbò gbogbo lè ṣe, ẹ kó sí. Èpo mángòrò ẹ pa, ẹ lè rà ó, ẹ kó sí. Ewé apárún tútù rẹ̀ lẹ́rí gbígbẹ ṣùgbọ́n tútù lọ dáa jù, ẹja ẹ kó sí. Ọ̀yá kí wọ́n wá sí. Ẹ dá iná mọ́ nídìí kẹsì, ẹ bùnmi sí o. Ṣùgbọ́n ife ń da tí aláfẹ́ kó ṣiṣẹ́ tá a rán jù, kó tètè jẹ́ gbogbo iṣẹ́ tá a fẹ́ kó jẹ́. Ẹ lọ ibi tí wọ́n bá ti ń ṣe irú, ibi tí wọ́n bá ti ń ṣe irú. Ṣé rí omi tí wọ́n bá fi ṣe ìyèrè, omi irú, ẹ gba omi yìí, kẹ rà bomi díẹ̀ fẹ́rẹ́fẹ́ sí, kẹ wá fi ṣe àgbo yìí, òun ló dáa jù ju omi lásán lọ. Nígbà tí àpò tí tó fi mílíkì sí ni yóò tètè ṣiṣẹ́ tá a fẹ́. Ẹni tó lẹ́jẹ̀ ríru kó máa mú, ẹni ara máa jájẹ kó máa mú, ẹni tó jẹ́ pé kì í gbádùn ara rẹ̀, bóyá ara ríro ní gbogbo ìgbà ní ẹni kó máa mú. Ṣẹ́ni tó bá jẹ́ pé ọmọ kékeré a fẹ́ ṣe é lágbo fún, ẹ má lómi irú o, omi lásán òun ní kẹ́ ẹ fi ṣe é, kẹ́ ẹ máa wá fi wẹ ọmọ náà. Ọmọ náà yóò máa yí gbiri ni, yóò máa yí gbiri dáadáa ni, tí ó kì dómúdómú. Àrùn kan ò ní fọwọ́ kàn, àfẹ́yí tó bá tọ́dọ̀ Ọlọ́run ní wá nìkan ló kù. Ṣùgbọ́n àrùn inú ayé yìí, irọ́. Ṣé mọ̀ pé èèyàn kan lágbára kó tó Ọlọ́run? Ewé tá ń já Ọlọ́run lónìí, egbò tá ń já tá ń wà Ọlọ́run lónìí. Ẹlòmíì lè máa bẹ̀rẹ̀ pé ṣé bẹ́ẹ̀ bá wá ṣàgbo àrùn kan tún bẹ tó tọ́? Bẹ́ẹ̀ ni
torí pé ọlọ́run ọba tó bá ní dandan gbọ̀n bóun ó ti ṣe ní kọ̀sẹ́ni tí ó yẹ wẹ́wò tó kò ní gbòdì lára wa o gbogbo ẹni tó bá lò yọ ọba yín lára mú o gbogbo lè ṣe ni ojú máa sún ni ojú máa ṣe wúníwúní ni òyì máa ń kọ́yàn láti inú ni láti ta ni gbìyànjú rẹ̀ wò àbẹ́yàn máa rù ń máa ń gbẹ tabaru díẹ̀ yọ gbẹ díẹ̀ láwọn àrùn tí ò nítumọ̀ ẹgbẹ̀rún kẹsẹ ṣe é sílẹ̀ o tí gbogbo èèyàn máa lò ní ìdákúrekú o kí ni Yorùbá pè ní ìdákúrekú ẹ̀kọ̀ọ̀kan yọ bàrà mu o orúkọ mi ní Lukman ọmọ àyẹ̀dáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group ní ìfún ní nọ́mbà méjì ẹ bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ lábẹ́ aṣọ ní nọ́mbà méjì yẹn náà ní kẹ́tí bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n WhatsApp tẹ́lò ní WhatsApp ti Nàìjíríà lórí nọ́mbà tí mo bá fún yín o àwọn nọ́mbà mi yòókù ẹ máa bá nínú YouTube ẹ bá mẹ. a ní gúrùpù oríṣi méjì public group ìyẹn jẹ́ 21 ẹyọ kọ̀ọ̀kan lọ́nà 21 nǹkan sì ń bẹ ọ jẹ́ private group owó lẹ́ẹ̀ fi wọ́ bẹ́ẹ̀ o ẹ̀ sì máa sanwó lóṣù àǹfààní inú méjèèjì kò papọ̀ mọ́ra wọn ẹni tó bá báyà àwọn ewé kẹta ti fi nílẹ̀ rí àbí ọba bẹ̀rẹ̀ lórí pé bóyá bóun ó ti ṣe tí ò yé àṣàlàyé fún bẹ́ẹ̀ wọn láwọn alákànní kò yé pé kí lòun lè ṣe àṣàlàyé fún àtìmú tí ó sì sí mẹ́ bákan náà àwọn àǹfààní mi ó tún lè yọ pé bóyá gbà mí o ẹ fún nǹkan báyìí hàn mí o à san fún lọ́fẹ̀ẹ́ àìgbà kọ́bọ̀ ṣùgbọ́n pé mo fẹ́ bẹ̀rẹ̀ lórí ìrìn àjò mi àbí mo fẹ́ ṣẹ́ kan yọ sanwó yẹn lọ́tọ̀ kọ̀ papọ̀ mọ́ra wọn á dára fún wa o ìwọ tó bá wọnú public náà máa sẹ́ndì líǹkì kankan o máa sẹ́ndì fídíò kan o o sì máa sẹ́ndì stíkà ọ̀ bá sẹ́ndì ọ̀ jáde ni o á dára fún wa o ìyá ìjọ wa o kò ní yẹ lẹ ọyẹ mú gàgé ń kẹfí kọ nọ́mbà náà +23480 3298 3298 sẹ́rí nọ́mbà tí mo fún yín wásaapù ẹ̀ ní ẹ fi máa bá mi sọ̀rọ̀ òun ní hotline mi 0 ẹ má jẹ́ fi ti Nàìjíríà pé ẹ jẹ́ kí n fi kóòdù sí +23480 3298 3298 ẹgbẹ́ nọ́mbà kejì +229 5465 1928 +229 5465 1928 nọ́mbà orílẹ̀-èdè Benin òun ní kejì ṣùgbọ́n nọ́mbà Nàìjíríà àkọ́kọ́ tí mo fi lẹ̀ orí wásaapù rẹ̀ òun ní ti máa sábà bá mi sọ̀rọ̀ ayẹ̀wò àwọn kò ní yé ẹ lẹ́ o ẹ bá bẹ̀ wá sẹ́ ẹ bá ní kábù díẹ̀ tí ẹ gbé ẹ̀yìn lẹ́sànwó rẹ o á dára fún wa o ẹ̀yin tẹ́ bá pè mí báyà tètè gbé kọ́ ní ẹ̀sẹ̀ ìṣúwò ire o. Ojú ayé ṣe lé. Àwọn òkùnkùn wá finú àrùn ṣàtẹ̀gùn. Àwọn ọ̀run gbé ní bá wá wọlé ọ̀tá lulẹ̀ àwọn ọmọ ayé kirikiri wọlé olóde. Ọmọ alára olúwo rẹ̀ nílé ara. Ọmọ ajérò a máa polúwo nílé ìjérò. Bébí ń bá pé ó bí kò sólúwo.